Yeah, I want to make apology video nípa fídíò tí mo post ní àárọ̀ nípa olórí burúkú bàbá tí yẹn. Olórí burúkú ni bí mo ṣe sọ yẹn. Òun kọ́ ni mò ń ṣe apology fún o. Ẹ̀yin fáǹsì mi tí ẹ rí mi ní kárátà yẹn rí ni mò ń ṣe apology fún. Kẹ́ má wò mí níwò pé bóyá àbẹ́mi náà ti change, mo ti ya nǹkan mi. Mi ò ya nǹkan mi ni o. Èmi ni mo mọ tí ó ń ṣe mí, èmi ni mo dẹ̀ mọ bí kinní yẹn ṣe dùn mí tó àti bó ṣe ń pa mí lẹ́kún tó lójoojúmọ́. Bó dẹ̀ ṣe ń pa mí tó yẹn, bẹ́ẹ̀ náà ó máa sunkún kàn ayé ẹ̀ ni bí mo ṣe sọ. Ní tó wá jẹ́ kí n ṣe fídíò apology fídíò ni pé mo rí i pé àwọn kan ti fẹ́ máa táàgì fídíò yẹn mọ́ nǹkan míì pé bóyá fídíò tí ó ṣe nípa Austin Emmanuel. Mo fi ọlọ́ọ̀bá búra, kódà mi rí fídíò wèrè tó ṣe, mi ò ń wo fídíò ẹ̀. Understand, mi rí fídíò kankan tó ṣe nípa Austin Emmanuel. Èmi ṣe tèmi fúnra mi fún reason tèmi tí mo mọ̀ tóun náà dẹ̀ mọ̀ ni, tó dẹ̀ jẹ́ pé òun fúnra ẹ̀ mọ̀ pé olórí burúkú lòun. So kò ń ṣe nípa Austin Emmanuel ni mo fi ṣe fídíò àbí nǹkan o, torí pé ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ mi tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ rí mi kárátà yẹn rí tí mo wá gbé kárátà yẹn wọ̀. Mo rí i pé ẹ surprise. Mo fẹ́ lè sọ pé first time tẹ́ máa rí i pé mo sọ irú nǹkan báyìí rí. Many things dẹ̀ máa ń ṣẹlẹ̀ tó yẹ kí n sọ tí mo decide láti má sọ̀rọ̀, torí pé mo rí i pé tí n bá sọ̀rọ̀ ẹ máa blame mi gan. Torí mo ríra mi pé mo fẹ́ lè sọ pé gbogbo Nàìjíríà èmi lọkùnrin tó gọ̀jù wàláìtàláì. Mo ṣẹ̀ṣẹ̀ realize ní tá bá ti ń sọ pé chairman àwọn òmùgọ̀ Nàìjíríà èmi ni mo accept. So ẹ má bínú, mi ò ń ṣe ẹni tó máa ń yájú síyàn, mi ò yájú o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. But bí mo ṣe sọ yẹn, ìstírì mi olórí burúkú ni. But ó yé mi, ó dẹ̀ yóò náà, ó dẹ̀ tún yọ Ọlọ́run. But ẹ má bínú sí mi. Thank you so much.